tó ní gbogbo nǹkan lọ́dọ̀ tàbá ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí bóun lọ́ba tó ní gbogbo nǹkan lọ́dọ̀ òun ló mọ èrò ọkàn rẹ̀ tó fi ní awálé ayé àdédé wálé ayé lásán àdẹ̀sí ìlú yà àwọn tó jẹ́ olórí wa àwọn láṣìyàn ó dẹ̀ máa ń rí bẹ́ẹ̀ ká tó wá dúpẹ́ fọlọ́run ká dúpẹ́ fọlọ́run ọpẹ́ ní fọlọ́run torí gbogbo nǹkan láyé tọ́lọ́run ni gbogbo nǹkan láyé tọ́lọ́run ni Sunday Igboho èmi dẹ̀ ṣe màláìka ẹ mọ̀ bí mọ̀ ọ̀gá o ẹ ṣe màláìka torí pé èrò kọ́ mọ́ ń bí màláìka so wọ́n bí èmi mo ní ìyá mo ní bàbá ṣùgbọ́n lọ́wọ́ máa ń ṣe bẹ́ẹ̀ fún yẹn tí ó kàn dá yẹn bẹ́ẹ̀ ọkàn wọ́ lọ́wọ́ ọkàn dé mi pé èmi kàn máa ń jókòó gbà mí màá kàn ká ní pé tówó ni tábà ń ka àwọn ọ̀dọ́ kéékèèké lẹ́yìn báyìí náà ní sọ àwọn bàbá olówó bàtà bá ń ka ọ̀dọ́ kéékèèké bàtà bá ń ka mẹ́wàá mí náà ló lọ́wọ́ ẹsẹ̀ pé mi báyìí àmì ènìyàn ó ń wá owó ni owó báwo wọ́n tó sọ pé mo lè mọ fẹ́ wọ́n mi lọ́sọ̀ọ̀sù láàrin bí ọdún mẹ́jọ tí n tẹ̀lé wọn fún mọ̀ fún yàn lówó tí èsì mo fi gbéra mi ga èsì pé mi báyìí mo ti wà ń gbọ́ bá dẹ̀ ló mọ̀ owó kọ Sunday Igboho láti bí 1990 ni mo ti jẹ́ Sunday Igboho yẹn so kì í ṣe pé bí báyìí ṣùgbọ́n kí ní kẹtẹ́ mi máa ń rònú ọkùnrin tí bá jókòó ni pé omi ò ní balẹ̀ kọ́mọ̀ nípa náà àwa dọ́dọ̀ lọ yóò béèrè pé ibi tí mo rìn lọ kí ni iṣẹ́ tó ṣe àwọn èèyàn rẹ mẹ́rin lórí pé àwọn kan fẹ́ yẹn jẹ tó help nǹkan máa ń rò tí n bá fẹ́ ṣe nǹkan yẹn mi tiẹ̀ bí mo fi ṣe wá ń ṣe mi bẹ́ẹ̀ rẹ̀ nìkan kan bí bẹ́ẹ̀ nìkan lè ṣe nǹkan fún mi lórí pé màmá ògbé lórí ráìtì mo wà náà oríṣiríṣi nǹkan ló ti lọ ká dúpẹ́ fọlọ́run ká dẹ̀ dúpẹ́ lọ gbogbo àwọn àgbààgbà lè Yorùbá pátápátá torí mi ò ti rò pé gbogbo wọn lè padà dìde báyìí Yorùbá dẹ̀ ní tó bá tásìkò àti su ọdí máa ń là ṣùgbọ́n àwọn tá a máa dúpẹ́ jùlọ wọn làwọn diaspora yẹn àwọn ní ká dúpẹ́ jùlọ wọn àwọn ní ká dúpẹ́ jùlọ wọn ká dúpẹ́ lọ́wọ́ wọn gan dúpẹ́ lọ́wọ́ wọn gan àwọn diaspora wọn jáde láàrin wọn pẹ̀lú gbogbo ẹ̀ torí pé wọ́n rí i pé ìyẹn jẹ́ ní kinní yìí ìlú Nàìjíríà Yorùbá ní Nàìjíríà yẹn jẹ jù àwa ni wọ́n yẹn jẹ jù àwa la lómi alépo lọ́dọ̀ wa gbogbo nǹkan tí èèyàn fi ṣe nǹkan ọ̀gbìn Ọlọ́run fún wa nílẹ̀ dùn ká lè fi ṣe mí ìbàdàn àwa la nẹ́kùsà gẹ́gẹ́ bí kábíyèsí kan ṣe sọ láàárọ̀ yìí nínú àwọn ọba dáadáa tọ́lọ́ yẹ fún alẹ́ Yorùbá wọ́n làwa la nẹ́kùsà Fúlàní ní ń wà Fúlàní àti gbòdòrò ní wa kùsà wa sọ yẹ kó rí bẹ́ẹ̀ àwọn Fúlàní omi ń wá láti Mali wọ́n wá láti Niger wọ́n dẹ̀ wà kùsà ń lò nílẹ̀ Yorùbá wọ́n fi sọ̀rọ̀ ajé kò yẹ kó rí bẹ́ẹ̀ torí báwa la ní bàbá mi kan sọ̀rọ̀ yẹn lórí prógámù láàárọ̀ níbi Flash FM ìsàdọ́ fún bàbá yẹn so ọpẹ́ ní fọ́lọ́run láti dúpẹ́ lọ́gbọ̀ àwọn kábíyèsí wa bàbá ikú bàbá yìí kábíyèsí o bàbá sọ̀rọ̀ sókè adúpẹ́ lọ bàbá náà ọ̀nìrìsà bàbá wa Àtàwùjọ Òṣogbo bàbá wa Àwùjalẹ̀ gbogbo náà ni wọ́n ti Ìjẹ̀bú Òde Ẹ̀gbá àwọn Aláké àwọn ẹ̀ sọ̀rọ̀ sókè mo bá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bàbá wa Akíolú tèkó gbogbo wọn la gbọ́dọ̀ fi yìn torí pé gbogbo àwọn bàbá yìí àwọn náà mọ̀ pé Nàìjíríà ń fi yà jẹ wa ṣùgbọ́n tí ẹ̀gún ọ̀bá ti débi hùn kò ní í yọ ká dẹ̀ dúpẹ́ lọ brọ́dà wa Fẹ́mi Fani-Káyọ̀dé bàbá dúró tán ẹ pàtẹ́ fún àyàn ó sọ pé ọmọ Yorùbá lòun Fẹ́mi Fani-Káyọ̀dé ó sọ pé ọmọ Yorùbá ni mí ìyá ọ̀dẹ̀ gbọ́dọ̀ mọ́ jẹ àwọn brọ́dà mi àwọn àbúrò mi lójú mi ó fi rẹ̀ hàn pé Yorùbá lòun kò tà wá fẹ́ rú rárá Fáyọ̀sé ẹ wo gómìnà wa náà Fáyọ̀sé brọ́dà mi náà sọ̀rọ̀ sókè pé kì í ṣe gbèsè tó ń gbé lẹ́gẹ̀ẹ́ gbé láti àwọn ọmọ wa àwọn brọ́dà wa náà ń jà fún náà òun dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ tipẹ́ torí pé mo rántí ìgbà tó wà ń gọ́fúnà Fáyọ̀sé ìgbà tó wà ń gọ́fúnà ó dìde fúnra lọ́wọ́ ẹ̀wù ògùn pé ẹ̀sọ́nù gbó Fúlàní agbẹ́nipa ò lè máa pa àwọn fámìlì mi lójú mi àwọn ọmọ ìjẹ gómìnà lé lójú ó lídìí wọnú gbó fúnra ẹ̀ lé anybody ni ìwà ẹni gọ́fúnà Akérédolú náà ń hù lọ́wọ́lọ́wọ́. ẹ wo brọ́dà mi yìí náà
olówó nírú wọn yẹn àti wọn lè tiẹ̀ àwọn èmi ò tiẹ̀ expect wọn lè mọ dáṣẹ Délé Mọ̀mọ́dù ó sọ̀rọ̀ tó bínú pé ẹ gbé wọn báwo àwọn yẹn ń béèrè láti wọn lẹ́lẹ́fẹ́ gbé wọn fún kíni wọ́n pa wọ́n wọ́n pa ọkọ̀ olóyún ní December Barapa yìí bẹ́ẹ̀ ni ọkọ̀ olóyún wọ́n pa Dr. Aborode wọ́n pa kílò kọ́ alájà wa tó nílé pé many people bẹ́ẹ̀ wọ́n kidnap àwọn yẹn lóríṣiríṣi wọ́n tó wá kidnap ọmọ ọba gẹ́gẹ́ tí nǹkan kan ọ̀dẹ̀ ṣe tí nǹkan kan ṣẹlẹ̀ oríṣiríṣi àwọn yẹn kẹ́ ń sọ wọ́n fẹ́ fi ṣòṣèlú ni òṣèlú báwo tó bá jẹ́ pé olóṣèlú kan lọ́rẹ́ mi kọ́ lọ́dọ̀rọ̀ mi ló láyé olóṣèlú kan kan ọ̀rẹ́ mi ń sẹ́ ẹ̀ so olóṣèlú lọ́rẹ́ mi lọ kì í sí rárá but èmi nígbàgbọ́ yìí pé Ọlọ́run ní mọ̀ ọ́ ṣe èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run bá nìkan lọ́ba alágbára òun lọ́ọ́ lo gbogbo tó lè so gbogbo tó bá ṣèyàn ní nǹkan tẹ́nìyẹn bá dá sí nǹkan yóò dẹ̀ mọ́ di ṣíṣe lẹ́sẹ̀kẹsẹ̀ àgbà tí àwọn ará Ìbàràpá ń ké tọ́lọ́run wò pé Sunday ń bọ̀ wá bá yín dá sí tó bá dẹ̀ ti dá sí yóò di gbogbo tí gbogbo àgbáyé máa gbèjà yín Ọlọ́run ló sọ pé òun ṣe tán tí ó gbèjà Yorùbá ẹwọ èrò tí ń bẹnu lé ilé ni pé ẹ̀yà kó gbogbo amọ́gbò ni torí pé àwọn Yorùbá ojú ti là àwọn bróda wa kàwé wọn ò ríṣẹ́ kankan sí àwọn àti wa kàwé wọn ò ríṣẹ́ tí wọ́n lọ ń ṣe olóṣó bẹ́ẹ̀ni olóṣó náà ṣe Ọlọ́run wọ́n ń kó àwọn àti wa wọn kó wọn lọ Libya wọ́n kó wọn lọ Dubai wọ́n kó wọn lọ Saudi wọ́n náà fi wọ́n ṣaṣẹ́wó àwọn ìjọba wa ọ̀dẹ̀ rí nǹkan kan ṣe sí nínú gbogbo àwọn tó ń kó lọ sí Saudi lọ sí Dubai lọ gbogbo ẹ̀ Yorùbá ni àti Yíbò Yorùbá àti Yíbò táwọ́sá bá lọ bẹ̀ lọ ra góòdì ni tí Fúlàní bá lọ bẹ̀ lọ ra góòdì ni àwọn Yorùbá náà ń kó lọ síbẹ̀ lọ sí Libya lọ káàkiri lọ fún wọn ṣaṣẹ́wó àwọn Yorùbá ọ̀dẹ̀ tó máa ronú àwọn kan tó mo mọ̀ pé eléyìí náà ó ti jẹ́ ká mọ̀ pé yes Yorùbá ṣe tán àwọn kan sì tó ń bẹ tí wọ́n sì tó jẹ́ ọba yìí jẹ́ ẹ̀dá tí à ń jẹ wá báyìí tẹ́ẹ̀dẹ̀ lè sọ̀rọ̀ sókè. ilẹ̀ máa mú àwọn yẹn. náà nísìnyí à ń parí ìgbó kéńtèmí ní ìlú ọmọ Nàìjíríà tí Fúlàní ó jí gbé Fúlàní 1 million lè jí mi gbé àwọn ń ṣe èrè ni èmi Adésọmọ Aládékun. kété pé yẹn ń gbéraga bẹ́ẹ̀ yẹn ń fọ́nù náà ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo Yorùbá ti ń ṣe tán báyìí ẹ wo yẹ àwọn àlùfáà wa tán dìde gbogbo àlùfáà wa ń lọrin tí mi respect wọ́n jáde tí wọ́n sọ pé ìjà wà níjà yìí ìjà Yorùbá níjà yìí kì í ṣe ìjà gbàgbé pé wáyé gbòó jẹ́ Christian alẹ́ nìkan ìjà gbogbo Yorùbá àwọn àfáà yẹn ń sọ̀rọ̀ inú mi wá ń dùn orí mi ń wú kì í ṣe pé mo ń jà fún mùsùlùmí kì í ṣe pé mo ń jà fún Christian ní ìjà fún babaláwo ilẹ̀ Yorùbá lèmi ń jà fún kì í ṣe pé tí Yorùbá bá dúró kì í ṣe mo fẹ́ ṣe alága kánsù kì í ṣe pé mo fẹ́ ṣe kánsílọ̀ ní nǹkan kan tí mo fẹ́ ṣe ń bẹ̀ dùpẹ́sẹ̀ ẹmọ yẹn Yorùbá jẹ mọ́ ẹmọ yẹn wá jẹ mọ́. ọmọ Yorùbá ni mí. ọmọ káàárọ̀ oòjíire. tí wọ́n bá wá pa owó ní Èkó àwa la lomi tí wọ́n bá pa owó tí wọ́n bá pa ń bẹ̀ ó máa kó lọ sí Àbújá wọ́n lọ fi tún bẹ̀ ṣe tí wọ́n bá wá gbéra láti Àbújá pẹ̀lú lọ Kaduna Kano ẹ wọ tírèènì tó tuntun pẹ̀lú oúnjẹ tírèènì mélòó ní gbèrò láti Àbújá wá sí ní ilẹ̀ Yorùbá ń bí kò sí nà. ọ̀dọ̀ ìdíṣẹ́ wọn máa rá dí. ọ̀yẹ́ kẹ́ ṣe bẹ́ẹ̀ fún wa àwa nílùú Nàìjíríà ń yẹn jẹ ọ̀dọ̀ ẹ̀kọ́ mọ yẹn wá jẹ ewúrẹ́ sọ pé wọ́n sọmọ ìyá àgùntàn ní ìyá tó wọn ò bí dúdú ẹ̀ẹ́dẹ̀já mọ lọ àwa la fẹ́ mọ lọ wá ń sagídí ẹ fi wá lẹ̀ náà ọ̀dọ̀ sí nǹkan tẹ́ lè ṣe sí léyìí yóò bó ṣe mọ́ náà sọ yẹn àbútẹ́ bá pa gbogbo yẹn ń kọ́lọ́pàá bọ̀ wá gbé wa àbí wèrè lẹ pè wá ni ṣé àwọn Yorùbá àgbà kan ni àwọn pípò yìí ń pè wá sá ẹ mọ̀ pé Yorùbá ti change ni ẹ gbé gbòó lásán ẹ lọ lé gbòó ẹ rí èrò bíi mílíọ̀nù tó ẹ wò tá a ṣe kún ni wọ́n dẹ̀ ń sùn bẹ́ẹ̀ àwọn yẹn ẹ wò gbogbo àná àwọn yẹn sùn síta wọ́n sùn lẹ́lẹ̀ pé ẹ mọ̀ gbé àwọn lọ́lẹ̀lẹ̀ bí àná pé níbo àwọn dẹ̀ máa wà ń bí for 3 months ẹnìkan kò ní kò mí yẹn lẹ́fù mọ̀ pé Yorùbá ti bínú ní kankan gbogbo restructuring yẹn mi ò tiẹ̀ wá after yẹn à ń lọ ní aláwọn ọmọ Yorùbá tó ní wọ́n pé tí wọ́n mọ nǹkan tètò yé wọn tíṣẹ́ yé wọn so arọ́gbọ́ àwọn bàbá kọ̀ọ̀kan tí ò tí ì jí bàbá wa Aláàfin ti sọ̀rọ̀ sókè ọ̀nà tí bàbá wọn ní Kábíyèsí ó ti sọ̀rọ̀ sókè gbogbo àwọn brọ́dà wa Fani Káyọ̀dé gbogbo wọn Délé Mọ̀mọ́dún everybody Fáyọ̀ṣe gbogbo wọn ti sọ̀rọ̀ sókè kí ló tún kú tàbá wọn tàbá ti Músàkó tó ta Músàkó sókè tàbá kù sàkúsà ló kù lẹ́yìn Akérédolú ló sọ̀rọ̀ sókè gómìnà ti sẹ́yẹ ọkọ̀ sọ̀rọ̀ sókè gbogbo àwọn Yorùbá gbogbo àwọn Afẹ́nifẹ́re sọ̀rọ̀ sókè ìyẹn ẹ̀sìpẹ̀tẹ̀ gbogbo ògbìmọ̀ ọ̀dọ́ gbogbo àwọn alága ọ̀dọ́ ni wọ́n dún wọ̀nyí Afẹ́nifẹ́re sọ̀rọ̀ sókè pé níbo ẹ wá dákun àwọn Fúlàní wọn bá wa lérí ogun
àwa Yorùbá mọ̀ ni kọjá yìí ńlá ni. Fúlàní bá Yorùbá lérí ogun abẹ́wà gbà mẹ́ni bìlífù táwọn ni pé àwọn níbọn lọ́wọ́ torí pé bàbá Barrister kọ́lọ́n bá àfọ̀rún kẹ́ wọn bàbá tàn wọ́n ẹ̀tì yẹn sì bàbá kọrin pé mo sùn mo láàlà àlá tó burú ó ní ọmọ ìyá mẹ́ta mẹ́fẹ̀ẹ́jà gbogbo àjọ lérí bàbá Barrister bàbá fi yẹn gbé wọn mọ́ra ṣe mọ̀ pé bàbá fi yẹn gbé wọn mọ́ra rí wọn mọ̀ pé bàbá ń gbà wọn mọ́ra rí bàbá ní ọmọ ìyá mẹ́ta mẹ́fẹ̀ẹ́jà gbogbo àjọ lérí àwọn kan lámúnísàn kan ògùn lábẹ́lé àwọn Fúlàní nù bàbá ní wọn ní lámúnísàn wọn ní nǹkan ògùn lábẹ́lé wọn àwọn kan fọwọ́ lẹ́ràn ẹ̀yìn àwọn ẹnìkejì tiwa àwọn Ìgbò táwọn dẹ̀ ti múra tán àwọn fọwọ́ lẹ́ràn pé ẹ mọ̀ bọ̀ wá bàbá wa ní àwọn àtún ní nǹkan ṣùgbọ́n alọ́lọ́run ẹ tó lọ́lọ́run ló wá ní gbogbo ẹ tó bá lọ́lọ́run yẹn òun ló ní gbogbo nǹkan lọ́tọ̀ olórin ẹjọ́ bàbá tó wọn mọ́ra wọn wá Yorùbá mọ̀ dùn pọ̀ Yorùbá ni bàbá fi sọ̀rọ̀ fún wọn bàbá dáadáa Barrister kọ́lọ́fọ̀ òrùkẹ́ bàbá yẹn gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí bàbá yẹn ti fi kọrin ó sì fi kọrin dànù ọlọ́mọ fún àwọn Yorùbá lẹ́bùn tó pọ̀ gan bàbá ti fi kọrin ó ti fi kọrin ó ní àwa kan ò ní nǹkan ṣùgbọ́n alọ́ Ọlọ́run ọba ó ní má jìyà gbé lórúkọ tá à ń pọ̀ Ọlọ́run ọba tó ń pọ̀ Ọlọ́run gbìjà wa Ọlọ́run ní gbìjà Yorùbá tẹ́lẹ̀ wọ́n gbé ẹnu Yorùbá ti kò fíìmù là ń ṣe báyìí ẹ̀yẹ tọ́ wa ń sìn aláàfẹ́ Fúlàní ajínigbé mọ́ lórí ilẹ̀ bàbá wa simple nísìnyí wọ́n ní ajínigbé kan lọ gbé wa ó dá bẹ́ẹ̀ ó máa bọ̀ kì í ti ẹ ṣe pé nǹkan tó burú nu pé kí wọ́n ní kí wọ́n invite mi tí wọ́n bá invite mi màá wà náà pé mo fẹ́ sáà fún nígbà tí wọ́n nìkan mọ̀ ń lọ gbogbo àtẹ̀jọ́ ẹ̀yẹ mú 50 cent fún mi wá wọ́n á dá yín lọ ọ̀dọ́ àgbáyé ni ó dé bẹ́ẹ̀. èmi sọ pé tẹ bá fún ní tẹ́tà ẹ̀ detain mi kò possible so ẹ mú lẹ́tà wá èmi náà dẹ̀ bí ti bá dọ́dọ̀ yín pé ǹjẹ́ ẹni tó pa ọkọ olóyún Fúlàní tó pa ọkọ olóyún ṣe ti fún lẹ́tà tiẹ̀ náà Fúlàní tó pa ẹ̀gbọ́n mi Aborode ṣe ẹ ti fún lẹ́tà Fúlàní tó pa Alájà Àdìsá ṣe ti fún lẹ́tà Fúlàní tó jí ọmọ ọba Àgàgàn tí Sẹ́ríkì Sàlíù gba owó tó lọ gbé fún ṣe ti fún torí pé Sàlíù mọ̀ sí òun tó sàrọ̀ fún lówó tó fún ransom ṣe ti fún lẹ́tà Fúlàní tó gbé gbogbo àwọn èèyàn mi àwọn brọ́dà mi àtàwọn àǹtí mi ń bẹ̀ yẹn àtàwọn Fúlàní tó rèpù gbogbo àwọn ìyá mi tí wọ́n ń bọ̀ lẹ́nu èkó ìtọ́pọ̀ olúfọ́n ìtọ́pọ̀ ṣe ti fún lẹ́tà tẹ́ bá ti fún gbogbo àwọn èèyàn náà lẹ́tà ẹ fèmí náà àjọ ọmọ ọbọ̀ kẹ́mi wá bí wọ́n pé kí ló dé tẹ́ ẹ fi pa àwọn fámìlì mi. àwọn tó pa fámìlì mi ni mo ní kó kò lórí ilẹ̀ bàbá wa àfẹ́ wọn mọ́ ṣé bí àkúkú bá yín jà ilẹ̀ Yorùbá yìí wọ́n fàyè gba àlejò tó pọ̀ bóò ni àlejò ó ṣe wá dónlé tó ń lé ọ̀wá tó gbọdọ̀ rìn mọ́ ní gbogbo Olúwa ní gbogbo Òkè Ògùn bẹ̀ yẹn tó bá dásìkò ooru àmọ́ ń wà ń ta lálẹ́ dáàárọ̀ ọjọ́ kejì tá a sùn ní ẹnìkan kì í bá wa ẹ ṣe fẹ́ǹsì ilé a wà lábẹ́ igi mi ẹ mọ́ sún orí igi gbà mí ètò ìpè ńlẹ̀ mẹ́lẹ̀ ọmọ bá mi tá a bá dẹ̀ ń bọ̀ látòkọ alẹ́ mọ́ bọ́lá gbogbo kan kò sẹ́ni tí yóò sọ pé bolo ti ń bọ̀ pé kinní kan so kí ló wá dé tó yẹ pé àwọn mọ̀mọ́ wa lè lóko mọ́ ìyá bàbá mi àsáwà tọ́lé kọ́lọ̀ máa fọ̀rún kẹ́ ìyá ọ̀ lọ sa èsè ìyá ọ̀ lọ kágbá èsè ní fi ń ṣe orí rẹ̀ tí ń ta tó bá sòrí tèmi ní lọ tà á lọ kágbá tá ẹ̀ṣẹ̀ rú á mọ̀ bọ̀ lóko lóru kò sẹ́ni tí ó bí wá pé mo àti ń bọ̀ tó wá dé àsìkò ẹ̀rùn á lọ pọnmi lódò á ti jí láago kan ru á lo odò torí pé omi yẹn náà bá tètè débẹ̀ ni kànga là ń pọn mbẹ̀ á tètè jí lo odò ní gbogbo ọ̀dọ̀ wá ń bẹ̀ yẹn kò sẹ́ni tí ó bí apá ìmọ̀lá tí bẹ́ẹ̀ bá dẹ́rẹ̀ wọ́n sì Fúlàní ó jí gbé Fúlàní wa ń gbé wa lórí ilẹ̀ bàbá wa gbogbo Èkìtì everywhere àwa lè kọjá mọ́ ẹ kí lọ wá ń fi wá ń gba ransom ẹ ti wá capture gbogbo ilẹ̀ wa adẹ̀níkẹ́ kú lórí ilẹ̀ bàbá wa ẹ tẹ́ jí wa gbé tó ẹ wá tún wá ní àwa tá à ń lé àwọn tó ń jí wa gbé ẹni ká tún wá ẹ fẹ́ interrogate wa wọn rẹ́rìn sẹ́yẹ́rì àbẹ́wà gbà ẹ̀rín kan olúkọ̀ ọmọ rí lẹ́nu yìí àbẹ́wà gbà mí lẹ́nu ẹ̀yà gbà mí ni kí lẹ fẹ́ mú wa fún àwọn ayé ò béèrè gbogbo àwọn bróda wa ti ń bẹ́lú èbó wọn ò lè wálé ẹ̀rù ń bà wọ́n Aborode ọkàwé ọgbà PhD ọwọ́ gba PhD ẹ̀ tán ó wá lọ ìlú èbó ó wá lọ ṣiṣẹ́ ọdún 15 ó wá ruwódé ó wá dá oko lẹ̀ ó wá dóko lẹ̀ ó lọ sọ fún Fúlàní pé wọ́n jẹ oko òun ẹ̀sìn bẹ́ pa sára ìlú èbó omi ọ̀fẹ́ wálé
gbogbo ẹ̀yin àti wa tẹ̀ ń bẹ́ẹ̀ lóye bẹ́ẹ̀ mọ̀dá wa